Mo kí gbogbo àwa lólùfẹ́ ìkànnì ìròyìn Feli-feli online TV pé ẹ ṣeun bẹ́ẹ̀ tó ṣe ń darapọ̀ mọ́ wa fún àti àsìkò yìí lórí àkọ́tún ìròyìn àkíkà lórí ìkànnì ìròyìn Feli-feli online TV. Sodiq Olúwaṣeyì lèmi jẹ́ Bashar bàbá tòun lọ́mọ ní sinmi mú àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn tó nírè wa lábìmí wà fún yín kò ṣe pé àmúwá láti máa fi dẹ́rù bà yín bí kò ṣe pé àmúwá láti máa fi kẹ́kọ̀ọ́ ká lè jọ máa fi kíyèsára láwùjọ tá a bára wa lónìí. Ẹ jẹ́ kọjá lọ sí èdèkejì lọ́hùn-ún ti bá padà dé ẹ máa gbọ́ àwọn ìròyìn náà lórí ìpínlẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Mo kí yín káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún àwọn ìròyìn ọ̀hún rèé bí ó ti ṣe gbẹnu tán láti ìpínlẹ̀ Katsina iléeṣẹ́ ọlọ́pàá wọ́n fi kélé òfin gbé kọ̀rọ̀wọ̀ sí arábìnrin kan eléyìí tó jẹ́ pé ń ṣe òun náà ló máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ kó àwọn nǹkan ìjà ogun fún àwọn agbésùnmọ̀mí tó ń domi àlàáfíà lóru nípínlẹ̀ Katsina gẹ́gẹ́ bí wọ́n ṣe fi orúkọ arábìnrin ọ̀hún léde pé jẹ́ ẹni ọdún 21 Fatima Salisu òun náà wọ́n pe orúkọ rẹ̀ látẹnu agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Katsina SP Ramon Nanso òun náà ló sọ dìímọ̀ lọ́jọ́ ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tó kọjá yìí ló ń ṣàlàyé wípé arábìnrin ọ̀hún òun náà ni wọ́n gbámú lóòpónà ìjọba ìbílẹ̀ Kena sí Doma nípínlẹ̀ Nasarawa lásìkò ìgbà tí ó kó àwọn nǹkan ìjà ogun eléyìí tó sì ń gbìyànjú láti lọ gbé fún àwọn kọ̀rọ̀ sí àwọn adẹ́rùpàlú ajínigbé àtònírùwà láyọ̀ àti agbésùnmọ̀mí nígbà tí ẹni tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Katsina ìyún Shettima Mohammed ló sọ di mímọ̀ wípé báyìí gbogbo àwọn amòòkùnṣèkà lágbègbè ọ̀hún náà ni wọ́n nígbà fún gbogbo àwọn tí wọ́n kó nǹkan ìjà ogun fún àwọn agbésùnmọ̀mí ọ̀hún gbogbo náà ni wọ́n fi kélé òfin gbé arábìnrin ọ̀hún báyìí wọ́n ti fi léde pé etí ń bẹ ní àhámọ́ àgọ́ ọlọ́pàá bó jẹ́ pé onírúurú àwọn nǹkan ìjà ogun bí AK-47 onírúurú ẹ̀ta àbọn àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àtàwọn nǹkan míì òun náà ni wọ́n bá lọ́wọ́ rẹ̀ eléyìí tí ó fi ń hùwà bàjẹ́ tó fi ń gbẹ̀yìn bẹ́bọ jẹ́ fáwọn agbésùnmọ̀mí nípínlẹ̀ Katsina. Ìbẹ̀rùbojo ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo báyìí níjọba ìbílẹ̀ Ìrèlè nílùú Òde Ìrèlè gangan níbi oṣù méjì kan bó ti ṣe fi ṣe Àwátì ní ìlú Ìrèlè nípínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí àwọn oníròyìn bó ti ṣe fi léde wọ́n ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ nígbà bíi aago mẹ́sàn-án alẹ́ lọ́jọ́ Ajé tó kọjá yìí nínú ọgbà ilé gbéléjú òun náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ wọ́n ní nílùú Òde Ìrèlè gangan wọ́n ní níṣe ni ìyá ọmọ ọ̀hún òun náà ló gbé ọmọ ọ̀hún ló gbé lé ẹ̀gbọ́n rẹ̀ obìnrin lọ́wọ́ tí ẹ̀gbọ́n rẹ̀ náà jẹ́ ọmọ ọdún méjì wọ́n ní ṣe ló gbé ọmọ àkókò ọ̀hún ló gbé lé ẹ̀gbọ́n rẹ̀ lọ́wọ́ tó sì ní òun fẹ́ sáré lọ ra nǹkan ní ilé ìtajà kan ilé tó dojúkọ ibi tí ilé wọn wà nígbà tí ó sì dé padà òun náà ló bá bi ọmọ ilé tó gbọ́mọ fún pé àbúrò tẹ̀rẹ́ tí mo gbélé ọ lọ́wọ́ ńkọ́ èyí náà bá ń tẹ́wọ́ sí pé òun ò rọ́mọ mọ́ òun ò tiẹ̀ mọ bó ṣe rìn wọn ní ilé ìgan ló wá mú kí àwọn èèyàn kí sálàsúgbà bẹ̀rẹ̀ ní agbègbè ọ̀hún lálẹ́ ọjọ́ náà wípé kí ni tí ń ṣẹlẹ̀ ọmọ ṣe wá de ẹni tí àmọ̀ wá bí abẹ́rẹ́ nígbà tí ẹni tó jágbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo Ọláyínká Àyànládé tó ń sọ dìímọ̀ tó ń bá àwọn oníròyìn sọ dìímọ̀ pé ìṣẹ̀lẹ̀ náà ló ti dé tìgbọ̀n tó sì fi léde wípé lóòótọ́ náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ wọ́n sì ti ń wá ọmọ ọ̀hún báyìí kódà wọ́n ní ilé ibi tí ìṣẹ̀lẹ̀ náà tó ti ṣẹlẹ̀ ló ti di títì pa báyìí látàrí bí wọ́n ti bẹ̀rẹ̀ wádìí lórí ọ̀rọ̀ náà wọn ò fi ó kọ àwọn òbí ọmọ ọ̀hún wọn ò fi léde ṣùgbọ́n agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo fi léde wípé ọmọ oṣù méjì ó di Àwátì nílùú Òde Ìrèlè níjọba ìbílẹ̀ Ìrèlè nípínlẹ̀ Ondo. Lákòótán nílùú Ìrèlè bákan náà níjọba ìbílẹ̀ Ìrèlè ní ìpínlẹ̀ Ondo arábìnrin kan rèé ó ti gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra nílé ìtura kan lásìkò ìgbà tí òun àti olólùfẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣeré yùnkínyùnkín nílé ìtura nílùú Òde Ìrèlè níjọba ìbílẹ̀ Ìrèlè nípínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde lọ́jọ́ ọjọ́rú ọ̀sẹ̀ tó kọjá yìí lálẹ́ òun náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ ní ọjọ́ 14 nínú oṣù karùn-ún ọdún yìí wọ́n ní ilé ìtura ọ̀hún náà ló ń bẹ lópòpónà ní àdúgbò Gbóróyè ní ìlú Òde Ìrèlè wọ́n ní ṣe rí arábìnrin ọ̀hún àti arákùnrin náà òun náà ló jẹ́ pé àwọn méjèèjì wọ́n jọ gba yàrá nílé ìtura ọ̀hún wọ́n ní arábìnrin yìí ó jẹ́ wọ́n ní obìnrin Urhobo ní arábìnrin ọ̀hún tó sì jẹ́ pé ìlú Ọ̀rẹ́ gangan òun náà ló fi ṣe ibùgbé níbi tí gbé ń ta ní ilé ìtajà tó gbé ń ta ọtí inú ìlú Ọ̀rẹ́ tó jẹ́ ìjọba ìbílẹ̀ Òdìgbò wọ́n ní ọjọ́ ọjọ́rú ọ̀hún ló jẹ́ pé ńṣe ni ó lọ kàn sí olólùfẹ́ rẹ̀ ní ìlú Òde Ìrèlè táwọn méjì tí wọ́n sì jọ lọ gba yàrá nínú ilé ìtura ọ̀hún
nígbà tí ó sì di pé àwọn méjèèjì o wọ́n bẹ̀rẹ̀ eré yùnkínyùnkín wọn nígbà tó sì di bí aago 9 àbọ̀ alẹ́ òun náà nìyí tó jẹ́ ọkùnrin tó jẹ́ olólùfẹ́ òun náà ló mọ̀ ké gbàjarè nígbà tó kẹ́fìn pé arábìnrin ọ̀hún ò mọ̀ mímọ̀ òun náà ló wá ké sí àwọn oníròyìn tó ké sí àwọn alákòóso ilé ìtura wọn pé ẹ mọ̀ bọ̀ wá o ẹ mọ̀ bọ̀ ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ arábìnrin yẹn kò mọ̀ mímọ̀ wọ́n ní wọ́n gbé lónídìgbàdìgbà lọ sí ilé ìtura lọ sí ilé ìwòsàn ẹnu mi àgọ́ ilé ìwòsàn ìjọba eléyìí tí ń bẹ ní agbègbè ọ̀hún nígbà tí wọ́n sì gbé débẹ̀ ńkọ́ dókítà jẹ́ wọ́n mọ̀ pé arábìnrin ọ̀hún ó ti dágbére fáyé báyìí wọ́n ní ọgbà bẹ́ẹ̀ náà ni wọ́n ti gbé òkú rẹ̀ pamọ́ sí ilé ìgbókùpamọ́sí tó jẹ́ ti ìjọba ní tó jẹ́ ti ilé ìwòsàn ìjọba ọ̀hún náà ni òkú rẹ̀ ti mẹ́rin báyìí ṣùgbọ́n arákùnrin ọ̀hún náà ló ti ń bẹ ní àkúrò ọlọ́pàá báyìí nígbà tí ẹni tó jẹ́ adarí àgbà fún àjọ ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìlú Ìrẹ̀lẹ̀ ọ̀hún ọ̀gbẹ́ni Joseph Ẹ̀bísànmí sọdímọ̀ wípé àwọn gbọ́ sí ọ̀rọ̀ ọ̀hún ṣùgbọ́n wọn ò tí ì wá fèsì gangan lójúlówó ní iléeṣẹ́ àwọn ní ọ́fíìsì àwọn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alága fún ìjọba ìbílẹ̀ Ìrẹ̀lẹ̀ ìyún Díkìn Ọlájídé Akínfẹ́bó ti sọ di mímọ̀ ó ní ó ṣẹlẹ̀ lóòótọ́ wípé arábìnrin ó sì wá láti ìlú Ọ̀rẹ́ wá bá olólùfẹ́ rẹ̀ ní ìlú Ìrẹ̀lẹ̀ kó tó di pé ẹlẹ́mìí gbà á lẹ́nu rẹ̀ sílé ìtura lásìkò gbà tí àwọn méjèèjì tájọ ń jẹran sunkún sí ara wọn. Àwọn ìròyìn ọ̀hún ní jù báyìí lọ fún ti tàsìkò yìí ẹ̀ṣẹ̀ ń ṣe bí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa sọ dípò lówó àṣeyí lèmi jẹ́ Bàṣárù bàbá tó dùn lọ́mọ ẹ̀ tí mo gbàgbé láti subscribe sórí ìkànnì ìròyìn Feli-feli online tv tí gbàmí tá a tún mọ̀ pàdé eré àti àánú olúwa bá fún ọ̀bẹ́ni kọ̀ọ̀kan àgbẹ̀ tó dàbọ̀. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.